Mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire nílé lóko lẹ́yìn odi. Ẹ̀ǹlẹ́ ń bẹ̀ un. Ọ̀dẹ̀ ọ̀dùn bí? Lónìí lórí òye Yorùbá. Abala ìtàndòwe náà ń la ṣì wà. Òwe tí a ó máa sọ ìtàn nípa rẹ̀ lónìí ni Eebu Alo Ahun àbọ̀ tàná rẹ̀. Kòwé yìí jẹ́ kí gbogbo àwọn àgbà nílé. Ìtàn náà lọ báyìí wípé lọ́dún kan a kú mọ́ ìjàpá tìrókò ọkọ YANNIBO. A mọ̀ pé ọlọ́gbọ́n ẹ̀wẹ́ oníwà rékèrèkè ni. Lọ́dún náà ìjàpá ló lọ jalè àna rẹ̀. Nígbà tí àna rẹ̀ ìtọ̀ọ̀tọ̀ níyùn fọ́jọ́ mi. Nígbà tí àna rẹ̀ wá gbá mú lànà ìjàpá bá ní kóun lè kọ́ ìjàpá lọ́gbọ́n kó lè mọ̀ pé ohun tóun ṣe ò dáa kójú ó lè tì díẹ̀ ló bá mú ìjàpá ló bá so mọ́ ìdí igi kan ní ọ̀nà tí gbogbo ẹsẹ̀ ń gbà. Nígbà táwọn tó ń lọ sóko àwọn tó ń lọ sọ́jà tí wọ́n ń kọjá gbogbo wọn rí ìjàpá wọ́n bá ń bi àwọn àna rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ yìí ò bá ṣàlàyé fún ọgbọ́n ní orí olè olójúwò kò wọ́n bú jàpá bu gbogbo wọn lọ. Nígbà tí wọ́n tún wá ń darí bọ̀ tó lóko ń toko bọ̀ tọ́lọ́jà ń tọjà bọ̀ lọ́jọ́rọ̀ tó ti dìrọ̀lẹ́ náà bá tún kọjá náà bá ṣe rí pé ìjàpá màrè ó má ṣì wà lórí ibi tána rẹ̀ so mọ́. Ẹkú mọ báwo èèyàn ṣe rí kíá ohun ti yí padà náà bá bẹ̀rẹ̀ sí ní bú àna rẹ̀ pé kíá ló dé sójà jolè lọ ni ṣe bó ti ní kó gbé ṣe bóun tó jí o ti gbà lọ́wọ́ rẹ̀ látàárọ̀ ó wá dé mọ́ bí aláṣejù ni ọ́ èèyàn burúkú ni ọ́ ó pọ́n mọ́ ọ tó bó má ṣe rí mà nìyẹn. Ṣe wá rí i pé nígbà táwọn èèyàn ń lọ Eebu Alo Ahun ló nítorí àwọn ìjàpá ni wọ́n ń bú láàárọ̀ tí ààbọ̀ báyìí tàná rẹ̀ ni ibi tówe náà ti jáde nù pé Eebu Alo Ahun ààbọ̀ ńkọ́ ti tàná rẹ̀. So mo mọ̀ pé ẹ ti gbọ́ bí òwe náà ṣe rí nísìn. Ìtàn náà òwe náà kọ́ wa òwe àti ìtàn yìí kọ́ wa pé ká má máa ṣàṣejù. Ẹ̀kọ́ méjìlá rí kọ́ ń bẹ̀ ká má máa mú nǹkan ní nǹkan ká má máa ṣojú kòkòrò gẹ́gẹ́ bí alábàáhùn ṣiṣẹ́ ká má sì máa ṣàṣejù. Pàápàá nígbà míì gan lè jọmọ kékeré là ń bá wí lé ta ti fún ní punishment tó ti ṣe oríṣiríṣi ká tún kan wá lé kónkó mọ kó dìgbà tó kun mọ́ ọ̀tún ẹ̀ bá bọ́ sí tòsí kò ti ń dàṣejù. Nígbà míì láàrin lọ́kọ láya gan ni ọkọ lè ní ìyàwó òun ṣe báyìí òun á ṣe báyìí fún ìyàwó náà lè ní ọkọ ṣe báyìí. Tó mo rọ gbogbo kó wá wa ká má ṣàṣejù ká má ṣàṣetẹ́ ká má ṣe ta máa ṣe tá a máa jàre tá a tún wá jẹ̀bi lẹ́yìn ọ̀rẹ́yìn. Kò ní jù báyìí lọ lórí òye Yorùbá lónìí má máa wí pé ire báyìí lójú owó rí ire lójú gbogbo wọ́n mọ̀ rí ó dìgbà kan náà. Ẹ má gbàgbé o ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì òye Yorùbá a wà ní gbogbo ayélujára a wà ní YouTube, Facebook, Instagram àti TikTok. Ẹ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká jọ gbé àṣà èdè àti ìṣe Yorùbá lárugẹ ó dìgbà kan náà.